Rédò. Ẹ wá ọ̀rọ̀ fún àmì yìí. Ẹ má sọ fún mi pé ẹ mọ àmì o, torí mo ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àmì ohùn èdè Yorùbá. Ẹ lọ sí gbogbo àwọn fọ́nrán dókítà èdè Yorùbá láti lọ wò ń bẹ̀. Ọ̀rọ̀ wo lẹ̀yin wá fún rédò? Ẹ fi sọwọ́ sí mi ní comment section jẹ́ kí n wò ó. Ṣùgbọ́n eléyìí tèmi mú wá fún yín ni àwà. Àwà rédò. Kí ni Yorùbá ń pè ní àwà? Ojúlówó ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá ni, láti inú àká ọ̀rọ̀ Yorùbá òun la sì ti mú jáde. Àwà túmọ̀ sí akitiyan tàbí apọn tó lágbára, ìlàkàkà. Tó ti yé yín, wọ́n lè wo èèyàn títí tí wọ́n ní ó jáwọ́ níbi àwà, akitiyan ò dẹ̀ fi ilẹ̀. Tí ènìyàn bá sì papòdà nígbà mìíràn tí Yorùbá bá fẹ́ pẹ̀sọ, tí wọ́n fẹ́ sọ pé ẹni lágbájá ó ti kú, wá ní ó ti ju àwà sílẹ̀. Ìyẹn ni pé ẹni náà ti jáwọ́ kúrò nínú gbogbo làálàáyé yìí, ó ti kọjá lọ síbi ìsinmi. Ó ti yé yín bí? Abẹ́yìn ti gbọ́ rí? Ẹ má gbàgbé pé rédò, ọ̀rọ̀ tí ẹ fún ẹ fi sọwọ́ sí mi. Èmi ni dókítà èdè Yorùbá. Mo gbọ́ èdè, mo mọ èdè, mo nífẹ̀ẹ́ èdè. Èmi gangan lèdè, mo ṣe kọ́ yín ní èdè Yorùbá lójúlówó. Ẹ follow dókítà èdè Yorùbá, ẹ máa nímọ̀ sí nínú èdè Yorùbá lójoojúmọ́.